Dey good production. K-Y-U-Allah, ìwọ tí mo dúró àgbà. Allo, Skelly, ọmọ ọ̀dọ̀ àgbà di ginger mi, Ogun. We don't lose come on daddy yo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo fi gbólọ̀ Ọlọ́run ọba gbólọ̀ àpọ́nlé gbólọ̀ tó lóore jùlọ mo fi kí gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀yè mo fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe ìkẹ́ Olúwa ọlá Olúwa. Kún wọn bá gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yẹn náà ni ọmọ ọ̀dọ̀ àgbà wọn ni mo tún dé lónìí o. Àsìkò ìmúra Ramadan. Oṣù ìkẹ́, oṣù ìgẹ̀, oṣù àpọ́nlé. Oṣù yọ ẹ̀ṣẹ̀. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè. Ó kù ọjọ́ kan àti wákàtí díẹ̀ tí oṣù náà fi bá wa lágbára Ọlọ́run Elédùmarè a ò ní di àwátì. Lára àwọn èèyàn tọ́lọ́run kọ mọ́ wípé yóò pàdánù ẹ̀mí ẹ̀ kó tó dìgbà náà Elédùmarè ò ní kà wá mọ́ wọn. Ohun tá fi gbàwẹ̀ yìí àṣírí wa bò àṣírí wa ò ní tú lágbára Ọlọ́run ọba. Ẹ̀yin ènìyàn mi mo bá yín mú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àṣírí bíbò fún Ramadan yìí. Iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ó kéré jù ó yẹ kí n fún yín ní 6 àṣírí bíbò tested and confirmed tó dájú 6 tí a lè lò tí àṣírí ó fi bò láti fi rí owó fi gba oṣù fi gba àwẹ̀ yìí tá sì gbà tá ò ní mà láwí pé èèyàn owó ò sí nígboro. Èèyàn mọ́yìn náà ni ọmọ ọ̀dọ̀ àgbà ní tẹ́yẹ̀sẹ̀ bá ń darapọ̀ mọ́ YouTube channel mi yìí ẹ like ẹ share rẹ̀ kọ̀mẹ́ǹtì ẹ fẹ̀mí ìmoore hàn kí iṣẹ́ náà kó lè jẹ́ fún yín. Ẹ bá mi ká lọ. Bá ṣe mọ̀ wípé àṣírí bíbò báyìí ni ọba àwúre. Ẹni tí àṣírí ẹ bá ń bò irú wọn kì í tọrọ jẹ kì í tọrọ mu. Àṣírí bíbò ló dáa jù lóògùn tá bá ṣe àṣírí bíbò yìí a ó rí owó máa fún yín ní oríṣiríṣi àṣírí bíbò tó pọ̀. Ẹ jẹ́ bá mi ká lọ. Àkọ́kọ́ àṣírí bíbò owó ẹ lọ bá mi wá ewé ọ̀là ẹ bá mi wá ewé ọ̀là tá mọ̀ sí igbó ẹ bá mi wá ewé sáwórí pèpè níwọ̀nba ẹ bá mi wá ewé sáwórí pèpè níwọ̀nba ẹ bá mi wá ewé ìtanápowó ẹja díẹ̀ ẹ mú ìtànná orí ẹ̀ náà ẹja díẹ̀ ní iye òǹkà tó bá wù yín. Ẹ jẹ́ ká wá ata ìdọ̀sì ẹ jẹ́ ká mọ̀ nǹkan ẹ jẹ́ ká lọ̀ dáadáa. Tá a bá lọ̀ tán ẹ jẹ́ ká wá ẹja àrọ̀ gbígbẹ àwọn ẹja àràbọ̀ ẹja borí gbígbẹ ẹ jẹ́ ká wá ẹja borí gbígbẹ tó bá tóbi ẹyọ kan dáadáa. Ẹ jẹ́ ká ra ìsasùn tuntun ẹ jẹ́ ká fọ ìsasùn yìí dáadáa ẹ jẹ́ ká wá mú ẹ jẹ́ ká fa ẹ̀ńtà ẹ̀gún ẹ jẹ́ ká fa sínú ìsasùn ẹ jẹ́ ká fi ṣe ẹja yìí ní epo oníyọ̀ ẹ má fi magi sí i. Tẹ́ bá sè é tó bá jiná ẹ sọ̀sùká ẹ sọ síbì kan ẹ dà níyàn owó sí ẹ gbàdúrà ẹ sà níyàn owó sí dáadáa ẹ jẹ́ ká jẹja yìí ẹ jẹ́ ká la ọbẹ̀ yìí dáadáa ẹ jẹ́ ká mu omi ayélé lórí ọtí níwọ̀nba ẹ jẹ́ ká mu lé lórí. Tá a bá lo iṣẹ́ yìí téèyàn bá rí owó ní ọjọ́ èèyàn tí ara rẹ̀ bá le jù tí nǹkan tètè jẹ fún oní òrówó lọ́jọ́ kẹta èèyàn tí ara rẹ̀ bá le tíṣẹ́ máa tètè jẹ fún yóò rí owó níjọ́ kejì èèyàn máa ràgbà mo sọ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ àṣírí bíbò ẹ bá mi jẹ́ ewé bomubomu 8 ẹ má já 8 fún ẹni tí ò ní bùkátà púpọ̀ 16 fẹ́ni tí bùkátà rẹ̀ pọ̀. Ẹ mú 16 yìí ẹ rí i pé bomubomu yìí ẹ má jẹ́ kó lu ẹ fi 8 ẹ fi tólẹ̀ ẹ fi tẹ́lẹ̀ ìsasùn ẹ kó ẹyin àgíríkì 4 ẹ kó lé lórí ẹ̀dà 6 yòókù ẹ dàbò ẹ̀dà 6 yòókù ẹ dàbò àbí ṣé 6 náà ni. Tẹ́ bá dàbò tán ẹ jẹ́ ká gbé sórí ìsasùn ẹ má fomi sí o ẹ jẹ́ ká sè é ẹ má jẹ́ kí a fomi sí o lẹ́yìn wákàtí àbí ìṣẹ́jú díẹ̀ á jiná ẹ jẹ́ ká sórí ibì kan ẹ jẹ́ ká ra sí ẹ jẹ́ ká jẹ́ tutù díẹ̀ ẹ jẹ́ ká bò ẹ jẹ́ ká dà níyàn owó sí lẹ́yìn ọkọ̀ kan ká mọ̀ jẹ́
ẹ jẹ́ ká dàníyàn rẹ̀ sí dáadáa, ẹ jẹ́ ká jẹ, ẹ jẹ́ ká mu tí lé lórí. Iṣẹ́ yìí náà ó gbéra dáadáa. Ẹ̀kejì náà. Ẹlẹ́ẹ̀kẹta, ẹ jẹ́ ká wá àgé tuntun tí wọ́n ti lò rí, ẹ jẹ́ ká lọ rà á. Àgé yìí ẹ jẹ́ ká já ewé ìyálóde funfun, ẹ jẹ́ ká já tòjọ́, ẹ jẹ́ ká gbó. Tá bá gbó, ẹ jẹ́ ká ṣẹ́ dáadáa, ká wá da omi yìí ká dà sínú àgé yìí. Ẹ jẹ́ ká fẹ̀yìn àgíríkì mẹ́ta, ẹ jẹ́ ká fi sínú inú àgé yìí, ká domi rẹ̀ sí, ká gbé kaná. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, àkọ́kọ́ àgé yìí kò ní yọ o. Ẹ̀yìn yìí á sì jiná, tá sọ pọ̀pọ̀pọ̀ dáadáa. Tó bá jiná, ẹ jẹ́ ká gbé àgé yìí kúrò lórí àrò. Ẹ jẹ́ kí ayọ̀ yìí, ẹ jẹ́ ká bó ká dà níyọ̀wò sí, ẹ jẹ́ ká bó jẹ. Tested and confirmed Asiribo tó dájú ni, ó di mẹ́ta. Ẹlẹ́ẹ̀kẹrin, ẹ jẹ́ ká já ewé àbámọ́dá 16 mẹ́rin nísàlẹ̀, ẹ dẹ ẹ̀yìn àgíríkì mẹ́rin, ẹ dà ẹ fi sí lórí, ẹ dà ìyókù bò mọ́lẹ̀. Ẹ jẹ́ ká sọ náà, ẹ jẹ́ ká sọ, ẹ jẹ́ ká dà níyàn sí, ẹ jẹ́ ká jẹ òun náà. Ó di mélòó? Ìrántí rẹ mọ́. Èyí tó tún tẹ̀lé, ẹ jẹ́ kí a wá ẹja àrọ̀, ẹ jẹ́ ká jẹ ewé ọ̀mísìnmísìn tó jẹ́ tòjọ́. Ẹ jẹ́ ká mú ẹja àrọ̀, ẹja borí gbígbẹ. Ẹ jẹ́ ká yọ igi tó wà, igi tí wọ́n fi sin ibi tẹ́tù rẹ̀ yọ kúrò. Ẹ wá mú ewé ọ̀mísìnmísìn yìí, ẹ fi sí àárín ẹja yìí, ẹ ra mú lọ, ẹ wá dà níyàn wò sí dáadáa, ẹ jù ẹnu, ẹ jẹ kò ṣe pẹ́ sí o, ẹ jẹ́ ń tútù báwọn. Tẹ́ bá jẹ́, ẹ jẹ́ ká mu ọtí lé òun náà lórí. Ẹ jẹ́ ká mu ọtí lé náà lórí. Èyí tó tún tẹ̀lé, ẹ jẹ́ ká já ewé ìyálóde funfun 16. Ẹ jẹ́ ká já 16. Ẹ jẹ́ ká fi mẹ́fà, ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀. Ẹ jẹ́ ká fi mẹ́fà, ẹ jẹ́ ká fi tẹ́lẹ̀. Rọ́ òun tiẹ̀ kí ni ẹ jẹ́ ká já mẹ́jọ. Ẹ fi mẹ́rin, ẹ fi tẹ́lẹ̀. Ẹ kó ẹ kó lé lórí. Ẹ dà mẹ́rin yòókù, ẹ dàbò, ẹ fẹ́ ẹ̀yìn àgíríkì mẹ́rin, ẹ fi sí. Òun náà ẹ ṣe bẹ́ẹ̀ náà bí èèyàn náà. So àwọn Asiribo tí mo fún yín yìí, ẹ jẹ́ ká lò ó. Pẹ̀lú àṣẹ, ẹ jẹ́ tó ń fún ilẹ̀ ọ̀kan sí. Ẹ lọ bá mi ra ẹ̀kọ́ eléwé kan. Ẹ̀kọ́ eléwé yìí, ẹ jẹ́ ká rà wálé, ẹ jẹ́ ká sán ẹ̀kọ́. Tá bá sán ẹ̀kọ́, ẹ jẹ́ ká mú àtàrí dídì kan pẹ̀lú ewé tanápowó yìí tó jẹ́ tòjọ́, ẹ jẹ́ ká jà àtìtán náà. Tá bá ti sán ẹ̀kọ́ yìí, ẹ jẹ́ ká wá kó ewé yìí, ẹ jẹ́ ká kó sínú ìsasùn pẹ̀lú ewé yìí pẹ̀lú àtàrí kan, ẹ jẹ́ ká jó papọ̀. Tá bá jó papọ̀ tán, ẹ jẹ́ kí a rọ sínú inú ọtí kan, ẹ jẹ́ ká mọ̀ mú. Bóyá ẹ lè jẹ́ ká mọ̀ mú, bóyá tá bá sínú tán, tàbí tá bá fẹ́ jẹ sààrì, ẹ jẹ́ ká mọ̀ mú. Pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè, àṣírí wa bò, nítorí pé àṣírí ẹ̀kọ́ báyìí kì í tú lójú ewé dandan. Tested and confirmed ni. Gbogbo iṣẹ́ tí mo fún yín yìí, ẹ máa rí iṣẹ́ ìyanu, ẹ lọ ṣe. Ẹ like, ẹ share, ẹ subscribe, ẹ comment o. Ó dìgbà.